My Lord has spoken to me. Okay, more Milano. Jawa Milani weta, Mr. Deputy. Me no popo no yo ko we bukake. Every day rafia. Gefia. Inai me adoboto tanya gonya inai mene man of God. Even me nyari no wene debi. It's a sin. And I met with Medwari on the way I had done only last year. Everywhere in Minago Bonania, or yet make our friend of Salova. When no Heki, I saw one and he rebuke this smoke. Mother Sandy, even Kennedy, but of one. How would you more Mila, Saloba, my rebuke? Would you more me, Amma? What do you mean? Of one. I will laugh. Yeah, the weather kick our semi. Bato. There, I can't that big Gefia. Bato, what do you mean? How do you mean? Who do you go, man? If you may go near, I would make him when I even have a yaga. There I go. There I go. Why can't I wash where? I didn't good. Oh, I did. My battle, my back. No, I said to our battle. Oh, my. When you get there, or we may get who? May stupid, may bad, may they do not there. And you go, no. Oh, my mother will always a pop for boys, so bad, so I got you with it. But no, they got there when no one went to me, a dark more way, or no, my tata bob. Oh, who one nigga gets you book. Oh, whatever the matter that boy. I won't me no boys that say you or Africa gets a kick over. But I know it of your bongo do. Oh, we are quite bad in a boys that you LA to the radio. But no, when the yatta, don't be up there of fear. Oh, yeah, one now. If I get a fear, I never be a
Pastor, you give it. Iya you ame no keke ufana. Pastor. Iya you Yeah, nah. Yeah, Pastor. We actually do have no keke. Yeah, Pastor. Ini go no kanya. 1,230 naira. Boy, what are we? Boy, what are the total? Ana aga gele. Aje ona bi wo. Because here. No, ya me kana. Because here. Me kana. If we don't have down, remember we had a dickness. Because in have to go to what to town to kaka be party to have down. You go to the out. Ni me me kana. But you don't have a dickness. Don't say that. I want to town down. What is that? I'm just me. Ada guyo ni mena preach ni wa we look out there. Ni me le ya kana. Imagine guyo be no wa jena ni aya dulame. Ayi wa we pe pastor, wa we gbe. Ayi gba tele di ame na. Eke we o ma guyo to, o guyo to. Ni me we. O gbe ri ma. Ayi gba tele di ame. Mo gbe. I'm sorry. Bele. E kwa na. Awi Jesu e ona de fo, bo se bi ra ba yi na. When can a man way? Lay abus. Igona, when Abus Igona, when you shoot for your boat, Janabo, the walk was for your Abus Igona, yea, when you hear them go, you would have a well. I let no to put up when it's not the year, who knows the art, where we know it. Ugbe kulo na busuwe o kwa o ke we ko rabe wa ta ko o ke we do wa de o ya ke wa busu kare o bi ame ya ti ano ye de we ya wo mo na wo mo na we dio se Pastor. Iwa me yan ni roda oni. If ya get ni yan wo gbe na wo church. Ni yan ni roda o. If ya get ni yan wo church be na. Ide ni ye le yi we iwa me. Ini ko na mi. 17. Iwa me yan we. Aka su mu di. Abus ko na ka mo ka be me de no ko se. Ibe ri ele mari e be we wa. Ma wa ba. Abus egbe da na e back. Abus. Oh, no back here. Aw. Ele we no back. Iye je se ni kati. Gonya ye no we. Kwa nya ye no we. La se ye la. Listen. Aw, ima ile be bi o ni me la. Iti me na ka te ka ba na uma ni dai si we fi mi. Ili yo se we ni mo. Bueno. Bueno, nunca vio. Ya vio, cuando le dice, Ima ka ye de, ima ka ye. ya o de. La, se ye la. Ella va a tener un poco de la Ma do la se ye. Elle n'est pas. Pastor la. Pastor la.
Commandant. Amadou. Maintenant, tu es là, elle ne pas. Pas quoi le rouga. Il a avec vous. Hein? Pas
bodo la re e ko to pa me lo ye amena lo na so emu je wa yi e tete wa do gbe imi ya sabai Ose wasam dai. Mado. Amado. Where ti le me roba wo wo ni. roba E roba no kwa na ata no. Mudai. E popo gbe e pe dede ya nu anu awon le adole yi. Omi okuko to tu ko e. Ije e mo pono ya mo owo. Aga ni ani ka enu ya wa to ni. Pono na yo ku we na mado. Iwo babo me ba me ke la ba lo yo ka daga me pa e go na so na o de ni we pa wa na de ya we mi uga u ga gbe ti awon yo u le mi pa bo se nu ko na de me ha me wo sa imo yo we go la ma na la wo yo sa bo lo ku ya ya do wa to lu wa me ti me asa lo ku ki apa ya akia okobo ki ba ko okobo wa me wa ma ma jo de mi nu me na ma kia wa me no ba ko awu mu na aje be ka bi ta bo ngwa na ko na ma jo o ba se ge ni uga ni capital mu wa o se ge ni mi lo wa mi o de ko to wi e won ma be no wi me we de ka ka so pa me ya ndo ya du de ko to ma fi ona o le ka ka ma to lu wa li e ite ko wa le a mi ba la po wa te ba je ba wa mi o akia awa mo ato abukala na kwa ma mi oba o ama wona popo ko we sile no lejo ire mi no mama sisu ala we gbe na ba ma mo ta ma na mi na o ga mi na ya fe ma o do ko pa po ala e ko le we praise the lord amen beloved my dearly beloved Iya yi wa ya We all know wa ipede na nya ge ukinode. that on the 24th of next month O e da koro. is our harvest day. Beloved, there will be a mighty change that day. God is going to come down. Beloved, use good things to give thanks to God. Use good things to give thanks to God. You are talking to the wise one. Get yourself prepared. Get yourself prepared for the harvest coming. You are looking for a God that is at the point of death. The one that is at the point of death. What we did. It's so concerning. I come here with so concerning. Where are you? Praise the Lord. Hallelujah. Beloved. If you like the stoning rice, when Christ comes that day, if you taste your rice, I'm here. we're not trying it, Lord. Guess what? My beloved, good thing. What we supposed to use in giving thanks to God. Good things is what we're supposed to use in giving thanks to God. We are witness. The one that does not witness it also read it in the Bible. What happens to Cain and Abel? You know the problem some of them fall into. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Is it because he has confronted you? Beloved, let us pray. Close your eyes and let us pray. In the mighty name of Jesus. Thank you, Jesus. Thank you. Loose every spirit of darkness. I tear you, I clear you, I pack you, I rough you, I beat you, I stab you, I
Man of God, ever your way, ever counsel, was I don't want to make that every year with Tom. It is a kind. We only get know what about. Oh, well, eagerly, who will you go very near? Bogon in the road. Every way, your name, how you made it. A man of God, you can know, yeah, where was that in I know when now? Bazo, I go at Bambo, up by the where do you wait as you go in here? Who will eat better what Basu my? I don't know, Bazo. That was Basu Massimo, you know what Basu as you look at the San go up, you let like that. You must have been your boy, Bazo, I just want to Bazo, you had them when you pass the air, there you are. I want them when you pass the air, there you are, Bazo. Oh, your mamma, Bazo, seriously, you had them a great at the one. No matter the notice, you look by the woman. You blame me, let us go up with your no man actually notice you, idiot fellow. Ogumi. Dono nyimo wano kekpe na ma fere na ji. Ema ma ya amajo. 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 Amajo ko gba. Amajo ke ajo gba wa. Majo. Ya. Agile wa mi o lo nu e wa re nu pe. Majo. Bi awo yi. Bi awo ma gba ka ma gba amajo wa ko majo. Bi mi ayu we ona ogo. Bi aye we la le di. It's leading out of my mom, Majo. Madam. I'm a young man, I'm only one. What is it? I will go and no more. I know what is it. Well, no one can get on Africa. What is it? Who called this little one? He said he would only ask you call of Dofo. Peter. Okay. Who's that? Who walk your back? Madam, Elise will move the stove now. If I may will not see it. Madam, am I you work with your boy? Oh, see you don't have your way. I don't have to. Where you work with your boy? I don't have to. Well, I can take out all of your women here. I see all of your women here. Majo, Mobile aerobic. Nade, you want to come on? Oh, one wife, I get him more than one. Who's the Bagata? Indian Wawaya, oh, women. Wow, no, reality. Imagine Bella, already, Mamma. Yeah, this is like your own. One, the other. Adia, Unuse, Abba, okay, I'm on. I'm on. The man get up your book. Whosoever who put it out the boy, a boy, what did that? Get some.
Many you want I'm Why you I didn't move. Why should why you kill a kerosene offender? Why you kill a kerosene offender? Why the question is, why you kill a kerosene offender? I'm a fire. Pastor, why are you? Ha, what is it? I get black to you. Double. I believe we can get money. Oh, but if you're getting it, no care. Oh, my God, I could do. By Domio. Domo. Near me, can't get to money. If you can't solo, yeah, the only view are there, you know when I'm here. You know who you are, no doubt, I mean, I don't. Hey, my way, if you're Eh, Baba, we have to wear. As I can go back or go. Come on, put it out of your mother says. I mean, I go. I can go back or go. Mamma, you know me, I buy. Yeah, I know. But I ain't honey. Gary, be in ego. Baba, happy day. I don't want to go. So, when we go to roll you to now. And we go to roll you work, I want when you copper. You have only about 10. Then I'm not looking at it. It's a good issue. I want to never watch the job. Who got after 1 hour with you? You have to hear la wava. We're Sonia. More going to know by talk. Baba Dom. I don't tell if you want Ruenya your order. Hey, no cafe. Oh my. Ah, Baba, we told on a bow. Mamma will say, it was a rule. Baba. Iyadi. What we are there? Ogmosia. No, Naki, not back. Obuzo. Ogofumo. Yeah, Ogomo. Lulawi Amedi. Baba, what? Go one memory kick. Do why you are working. And the man I be a candy one I again. What? Yeah, my point. The man there to pop bubble. Hey, we said no to go where we are. Oh, my God, yes, you know, by the way. Me, I went to Yahoo. You go to Yahoo, Yahoo. Where are you? Oh, Baba, Muja. Oh, what's here? Buzo, Wuzo, what is up, Papa, or Gomo? For me, where you are, you only one. Nine years ago. Anytime, Baba, anytime, Baba, where now? Anytime, it was offended. Man also, I can remember. Oh, Buzo, where you are, where to go, where you are, where no way, me, where are they? Not to get them. No, baby. Anyway, I didn't go. But by my also, body material. We are where you? But anyway, Papa Lao, we are where
Jimmy. Se game ate. Pastor. Omi. Ya mo pa. Wo gele dio. Ya mo. Yo, bọ́sí àárẹ̀ àtẹ̀ nàgbà ẹ̀wọ̀dọ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni mò. Ní ọjà méjì ní ìjọ ẹ̀dọ̀. Wọ́n mi là wọ́n yájọ́ kiri ẹ̀. Ọmọ owó náà ọmọ máa ló bọ̀ níwẹ̀ ẹ̀wẹ̀ rí ní bọ̀ níwẹ̀ ẹ̀wẹ̀ rí ẹ̀wẹ̀ rí. Dídí èdè náà bẹ fèmí fún awẹ. Amọ̀pá owó ayára yìí lónìí mẹ́kọ́ Jésù kọ́ ẹ̀ wá. Ẹ̀ mẹ́kọ̀ ẹ̀ amú àwọ̀ ọ̀wá tì. Ella es bella de niña. Wow. Oye no, eto wo mo a. E nu ila no we wa su ya na ye wa to o mo e pe le de to no. Ya fi oboju a o. No we pastor, mu ya na. Igbenu mu e. Imu ene gbega imu ene ni. Mo mo. Mira que. Azara Allah we. Ko we ni ye. Bueno, awa ye tezie. Mwe kporo eri ku we mo Igbo da for me. Igbo eti nwa. A young boy no. Igbo to ye tezie. It's not picking it, dear one. And what ye? No worry, we say be go here. Me I think that for na. You Wa me na. Ela ete ga oreni. What we ga ga with you? Omu pa no. Igbo na mo no ka. Ni ye no. Oh, we are for you mo say. Beto ni. Ni ma ka mo se sama na ni. Well, Ela le mi gori no ya de mi ko me. Ese ni. Mi gori me ya de mi ko me. Yeah, easy egbe. Opa no. Ncho na wa bu ni ko we wo kun. Wa te de mo kan yera mi. Iwa ti o ku ya ni. Eni mare oni bo bi an bo. Questa. Ko. La paga de biro. Ero wa wote ni. E passa te che un si wana. Tu ti du. Tieri. Bravo di già ne. Oceano. Eu até me veo. Bueno. Akpa mi ya yiro e. Si sta via di kai. Age o so wan ake yi kike were ikebe. Sta io da 12, no we give it sta ye. O da 12 da gida. Costa. Ya ni so na ni mi ya le. Pai de biri, ele ne wa.
Edebiri no we ya bubo. 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 Aga mwe bubo, aga bibo. Aga wewe ya na o iya kesuwa. Aga mwe bubo, aga bibo. Aga wewe ya na o kesuwa. Dagbe miliki mene. Dagbe, go. Jegida. Dagbe dagbe miliki. Mọ́sùlùmí wọ́n wẹ̀ mọ́kọ́ wẹ̀. Oye dẹ. Tó wí mọ́ ni o. Emily. Ṣé tó àwọn ọmọ rẹ̀ mọ́? Oye dẹ mẹ́ o. Emiliki. Òwe ni wọ́n lọ náà. Emiliki. Kí àgbo ìdọ́tọ̀ à. Ìwọ nàkí adé lọ mọ̀. Ẹ o yín wọ́n ní náà. Bàtà ìwọ náà ní. Ìwé kéde. Emiliku. Paco. Edekita. Miye. Agbọ́ ní Adamata. Ọwẹ́ yìí. Ọwẹ́. Dọ́dọ̀. Kìíní jáde ọ̀bùn kan mi náà. Ẹ̀dẹ́dẹ́ gbọ́ yakú mẹ́jọ wà. Ọ̀gùn mẹ́jọ wà bò wíẹ́. Ọ̀gùn mẹ́jọ wà bá bá. Ọ̀bẹ kù mẹ́jọ wà bò tẹ̀ ẹ̀gún mẹ́jọ bọ̀ ẹ̀gún mẹ́jọ wẹ̀. Ọ̀yà gbé mi wà. Nọ́wọ́ dùnú bá náà. Ọwọ́ kù mẹ́jọ wà bò wẹ̀ náà. Mẹ́wàá mi ń yàtọ̀ rẹ̀ bíbí àbànà sọ yẹ wọn. Èyí náà dé náà wà pọ̀. Ọlọ́wọ́ tí yàrá kẹ́mẹ̀ yàgò mẹ́wàá bá. Ìyá máa bẹ wẹ máa gbé mi náà tún ní dáńbẹ̀ dágídá. Náà mi ẹ̀ náà òkú Ọmọ náà dì. ẹ̀sọ́ mi rọ. Wà àwọn ẹ̀wò yọ. Túbú bu ayé. Ẹ̀ẹ́dọ̀ gbé tiẹ̀ rẹ̀. Kún náà tàn wọ́n. Ẹ mú wẹ̀mẹ̀ má bẹ̀ kú wẹ̀ dá. Ẹ mi nà òun mẹ́ dáńbẹ̀ dágídá. Ọmọ abẹ́rẹ́ yọ sí, ọtí ló wé mi àrẹ̀ wẹ́ fún ọ, wé tó kí n kú à. Ẹ ò ní mọ́ bọ̀ kú abẹ́rẹ́ ọ̀dẹ́ bẹ̀ ní ẹ̀yẹ̀ rẹ̀. Ọ̀dẹ́ bẹ̀ ní ẹ̀yẹ̀ rẹ̀. Fún ẹ̀rọ ni ìyẹn wà sí pé pa ṣẹ́gẹ́ tàbí gẹ́gẹ́ tàbí náà. In the name of Jesus. In the name of Jesus. Baba, keke ya fe ni dobori ya ye go wena ya. Maya ba ni Jesu Kristi. Baba, idoboro no wa, idoboro no de, idoboro no simuna. No wa no ye, no re ki keke no na le awon na baba. Olo wa ko lo no le ya fe. Imaya ba ni Jesu Kristi. I bound and cast. I sweep, I wipe, I decree in the name of Jesus. Oh, in the name of Jesus. Oh, Baba. Keke dobori ya yo kana wanka. Keke no ya je. Oh, wa je wanka. Kido no ya ro egbe wanka. Ena me lo we o. Ena me lo we. Ena me lo we. Ena no we in the name of Jesus. Amen. Baba. Oh, wedding gwenya. So back on the so. Into no wa. No ro de. No ro simuna. Out. 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 Ena no we in the name of Jesus. Amen. Hey. We worship Baba. Nuna heroe in Jesus' name. Amen. God bless you. Pastor, Doctor. Yeah. Pastor, why don't we Pastor, ewu na wa ne ru me ban. Ono wa ewu na wa no we ne wa to ku owe. Ono ri man na we e da gun me ale ma fi we ri ebe no ma. Adogman no in Jesus' name. Amen. Bàjọ́, ẹ ò lẹ́rẹ́ o, wọ́n nínú náà gbàdọ̀ ní àjọ wa. Wọ́n nínú náà gbàdọ̀ ní àjọ wa. Gbàmáwùwẹ̀ ẹ̀gbẹ́ pèpè. Gbàmáwùwẹ̀
No one you when you want to go walking. Where you can lay it, one year nowhere. Just relax. If I get let's just. If I move, so it depends this way. If I don't. Good boy. Na yo figo kere ni awe na gbe no pa ogbani esogia no ebule to ba re gboko enu me ya so le kwa eru anointing of God ya pull it ba to be no ni ye ni na no be plan wa gu awe we mi dan iwe mi do polo ka o ka sa so na o me ka ma se ti ye gu na o we no ebu no wa to bo tere egbe oko me no ni tai uponu me igo nu me uponi we ti nu me ya we awe ojo eti so dey high wa ni ka fi ade igo we no so we lo so lo pari oni yeto so ba gu yo ni ma na ye yobo aga wu yobo na church isa no na do pa me na gu we Abuku. mo awo de ha no se ha na so ya lo igo no so we lo so pari oni What's it? Oh. What's Epa. Don't. Good boy, Pastor. Pastor, what would we? What do you mean? We don't know how you got it. Tamame, it is my back. Oh, my Emma, I'm going to do too. So my idiom. Oh, sorry, no, who are going. It did even ya. Ya, Mr. Epa, and then be. It did any more. No way, I oh, it did every day. So, my record, who were yeah, man, if I deputy, who were ya, who no, that man, who were, I live in that you were back. No matter back into Memudia go away. Memudia go away. if I were your mercy. Yeah. Ini punya. Pada bi. Hello, madam. Ayo gui. Ya menzi. Pada me. Gagui, madam, gagui. Magui. Agora vai ver a bagui. Vamos ver a bagui. Ah, ni. Eu não me acho nem vevo. Adu wewe. Yami obo. Yami romila. Yami viol. What you know? Imayu no we me. Eko wa tama we you know we me. Only be man. Oh, we are trying here, man of God. Only no ya we. Tiki amu ke pelu wa. People. Okay. Enye wona. Yeah. Mira. Pato. Pato. Nene yo mila bo pato. Me ba ka wi me ali e le Gugwe. Iya. Ike me ba be no me pato. E pato be je me be la dia. O wa be di we le di ko me la di pato. Ike ba. David. Pato. Hey, don't know you know more day. Pato. I don't believe it. Ambrose. No, sir. We are here, we're here now. Bro, why is this, sir? Here, them, you were church.
This Sunday or Wednesday, may I tell you when? My mama. You mean no sir? E wa radio no. Pastor we do me. You tell me we mean na ni mean. Mina. Yeah, you know man. No man sir. Talk to me, the man of God is here. I'm here for you. Ke you so Jesus wo no ya me na. Only Jesus. You are going to do anything you da man of God. O salo ba ke wa ni mean. O we ni mari ma tin ba ro. Say what do. I understand. Jesus now where Jesus. Why am I, you know, when my did Bagaro, they about to one. Okay. The Madame. Our prayer leader now. The Madame. And Abus. don't. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Don't. So, well, why would you just say an Abus? Eh? Some matter. Eh. So, why are they do no more so? No, go to church now. Huh? So would they just say, eh? A bring nanny, can't you bring nanny? You want my quay? Oh, for your love ye. Oh, but no more than my bar and I had him in any okay. They were our canoe. You get you know what can I? In Winani, okay, when they fire the man of God, okay. Eh, well. In your go back to I told you I don't worry. But live will you can it? When we yeah, you my own. Who done going near? Good. That's good. That is the territory of the man of God. Praise the Lord, Ambrose. Hallelujah. Daddy, the territory of the man of God. In Jesus' name, that is my territory. Oko. Ni wate mata mo wama. Amegire na no bete ni mado ya kai bubo. Ndo yo kai bubo Bruce. Wa we marriage. Bruce, we no. Iya de no wa ke ma fi ke an. Yi no wa at all. Yi no wa won. Pastor. Now, one way you young na one market of one saloboa ne kuma gula jame bi ona madu kai bubo na. E ku amume la pastor e ku amume. La agbo we agbawa ekwe ni amwe we ta amwe la fa amwe so again amwe we in Jesus name Abus e ba no ma ke kwelu ya emi e you gba wo kan mi we no ke ku Abus already we da we da ke pastors mi do ma awe ma je kwa ma e o sangi je ni ano we ekwe ni amwa amwe we ta na go we mi gba wa e ko ni aju la mi Abus pastor la in Jesus name la Bruce. Babola in Jesus' name. Jesus' name is not going to go. Oh, I know. 1 million look well on our way. Oh, my territory. Jesus Christ. Bruce. Yan wa ta de si iya wa la me ita de nu ke pe na po bebe ku ni wa we mo ta o e ke we de o ke e bi ga fi we de de la gbe si o fi we de re o du ebe no ye e be na ya sun e o ni aka i Jesu we me ndo ni wọ́n bá tí èrò náà ní àánú bú yẹn ra dé ọ̀wé kòwòkòwò lórí líráwó ìyẹn àṣẹ tí mi ò wẹ́ bẹ́ẹ̀ tí wẹ̀ lájà ń wó òpó nínú àwọn òkèdè òyì rẹ̀ ohun apá nọ̀rọ̀ wẹ́bú ohun àní náà wí wẹ́bú ohun àníbú. ìmọ̀ mọ̀mí ara ń sà èṣù gárí ni ẹ̀ ni wa se wa gunu ge Peter come go we gbagbo we uke yire ohun apa no wi webo ohun ani bu Peter le madam udolo we bi gbe
keke. Wo bi o bi pate. No. Au bai. Come on, why na ha. Who tell the beer over? I don't know na be Ya poru nye na yo we fa. Who tell the beer over, Peter? I be no na pe no. Who tell the beer over? Hello! Madam say Ije sun. We I get be one say. Madam, o sa ba no yo ko we bo. Oh, can you allow which way? Ah? Oh, can you allow which way? o na je. O de fo. Madam, we we see aye. Jesus. Se we se. Ye pe won. Madam we to bu we o. We see aye. We Daddy me na Jesus. Me a ku we na si. Me ro. Ai. O da me gbe. Someone you go we bo. Ẹ̀yin me na kina. O sa o ba no yo ko we bo. Mo ke fa. Iyo. Iyo se si yo. Ke madam. We waru suene na miegwe eimi ne ga izeba ona ye no hin adoyo o sa so padu odo han ne meso no ye no hu yan pologbe odo han no ge yuwe ne re ni meke na base usun egwe o sa pa no yo ko we Opiane no way. We wa you mo wu you wepo na ato aya kian. Bẹ́ẹ̀ ẹ de lo ko ku. Oku na fe ko se be ya o. Fe ko se be ya. Boy ni so ai. Ah? Igwe boy ni so ai. Dela me we emi no ma bu me di. Wa unu agba yin obore. E be onu mu dada ni ha. Emi no ko ka te gbo e do pa. Ko wona akwa mu gbo de na ni a. Asu ifo wana asu awe azagwa zen. Wa. Ge o pe na. Iwe yi kama we, I must see you egbe, emi yo bo we si, e o no go na. Teni yo bo si lo we. Diba da we ni yo do. E gbe wo. Ẹgbọn fún mi fẹ́ agbóhùn agbó sẹ̀rẹ̀ ya amúnúkí amú sẹ̀rẹ̀ ya ẹgbẹ̀ ìlànà ìlànà àṣọwà fún àwọn yẹn nà ń yẹ ìnáwó ìdí yẹn ẹbí gbòdó Bí yẹn gbà wẹ̀. gbòdó gbogbo àkẹ́. Pastor wa ma o. Iṣẹ́ Mai ma bi de no ma se akimai. Ogba ma ya wa be na kwa ma ya wa de na. Ya wa ayi go gwe. Nu ya di moto ya bo wa ba wa. E ame ki na be si me be do da. We ama me ma. Ba do. ọ̀fọ̀ dá ifọ̀ ọ̀la ọ̀sán sàkíyè sàyà lọ́dọ̀ òní dá ifí mọ́ o ọmọ ìlànà ọ̀rọ̀ ẹ̀jẹ̀kọ̀ mú mẹ́. Ọmọ yẹ ọgbẹ́ náà kó nọ. Náà wí yẹ rí ra ẹ̀ mà ní ẹ̀kú má yà gbé. Mẹ́wọ́n jọ wá gbẹ wọ́jọ́. Ẹ̀yẹ wá wọn ẹ̀ wá o. Bájọ́ yàgò bọ̀ kàn. Ìjọ náà. Bájọ́. Ọ̀yọ́ mi là. Àwọn náà jọ mí ẹ̀wẹ̀ udó pípù náà má sẹ́kù ìpẹ́sẹ̀. Ìsábàlà ọ̀wọ̀. Ọ̀hún yìnyẹn kú. Ọ̀gbọ́n bọ̀ ká náà yàwó ẹ̀. Ibi kìíyẹn ọ̀hún yẹn ń sẹ́yìn. Yọ̀tà. Rumudan ni nia. Tata na. Gai nia. Mẹ̀bẹ̀rẹ̀ yà. Ọ̀wẹ́ òjìyẹ gbogbo ẹ̀ náà máa ń lẹ́gbẹ̀. Dẹ̀dẹ̀ máa yà kókó náà máa ń lẹ́gbẹ̀. Ọ̀wẹ́ tí yẹ kí wọ́n fẹ́ yà wẹ́ gbogbo ẹ̀ náà máa ń lẹ́gbẹ̀. Bí ẹ̀rì yà kó ni. Bẹ́ẹ̀ lulẹ̀ náà ni mẹ́rẹ̀ di o gáyì wọ̀bọ̀. Mẹ́ àpàzà wà gbẹyọ. Náà domi ẹ̀wẹ́. Pásọ̀. Ẹ̀dọ́ ìsọ̀rọ̀ ìgbé náà.
gbàgbé yàrá ìwọ̀n wà lórí lórí ẹ ò wọ́n bí ọjì ìṣàwọ̀ ọgbọ̀n náà yẹ pàtó omi àkúlẹ̀ òun mi rà náà. àìpàwẹ̀rẹ̀ ògùn pèmí nínú ní abẹ́. ẹ ò máa pápá náà. wọ́n tà lọ́gbọ̀dọ́ ní náà. owó ti yẹ kúkú lọ mẹ́rin owó ti yàn yàwó kúkú lọ mẹ́rin. ọ̀rẹ́ yà kó ni. ẹ mọ̀ aṣọ náà. bẹ́ẹ̀ tó lè tó lè fi ẹ̀wọ̀n lílí tó wà kú yọ. ṣèwádìí wà mí máa ń bọ̀. ìjà máa bá gbalẹ̀ bá. ọ̀jẹ̀ kú owó títí pọ̀ ìfàṣẹ wúyẹ̀ mí. ọ̀jẹ̀ kú owó títí pọ̀ ọgbẹ́jọ́ mi lọ́kọ̀ ọ̀rọ̀ mi làwùjọ. ọ̀jẹ̀ kú owó títí pọ̀ ìfàṣẹ wúyẹ̀ mí. ọ̀jẹ̀ kú owó títí pọ̀. ẹ̀jẹ̀ bìrì lọ́wọ́ ẹ̀yà àbúkọ́ ẹ̀jẹ̀ bìrì lọ́wọ́ ẹ̀yà àbúkọ́ ẹ̀jẹ̀ bìrì lọ́wọ́ ẹ̀yà àbúkọ́ ènìyàn. lẹ́yìn ìrúkọ wàlẹ̀. lẹ́yìn mi bọ̀. ìwé mi bọ̀. lẹ́yìn tẹ̀lé bọ́ọ̀lù ìgbẹ́ni ọ̀tá mọ̀kò kan wẹ̀ numana ẹ̀rẹ̀ lọ́kàn mẹ́ẹ̀nà ọ̀ ẹgbẹ̀dì ló ń ta wẹ̀ nínú aláwọ̀ wà. wọ́n kọ̀ wẹ̀ yíyan mọ́ inú gẹ́gbẹ́ ọkọ̀. ìjọ lẹ́yìn ẹ̀yìn rẹ̀ ẹ mọ́ bí rẹ̀ gbóògì à. enuwe na mịamịa eyi na lele we afia we agbo a lala o egwi gagwi la owowo gagwi egani o mai gwa na gbe o la ara me si egbe bo ijo ogbonu gwa oni gwe pe me wa uonu ge me ne ko me o ga ya le we igo ni no we di me igojo ogigo no do gaide no ezukma egwe me papa na akin de ogogwe wai ha tinya me wasi me ka me ya na ọ̀nà pa sọ́wọ́ ẹ̀. ọ̀nà pa wọ́n sọ́wọ́ ẹ̀ ẹ̀rọ màlúkù dábò pè á. gọ́yè òpè ànẹ́mú nẹ́tọ́lì ọ́ omi mẹ́kílọ́dé bá gbọ̀n. gẹ́gẹ́ ọ̀nà pa sọ́wọ́ ẹ̀ ọ̀ màlúkù dábò pè á ẹ̀ẹ́dẹ̀lùkù àgbọ̀yé. wọ́n ní yóò ṣáyí ó sáré wá o pẹ̀lú yóò ṣáyí ó sáré wẹ́. Pastor John. Alubwami. Mẹ́ta wẹ̀làkínà. Zapọ̀lọ́pìnàká. Lẹ́yìn, ìpèsè ló gbé títí. Ìran ọ̀yá yìí. Mọ́tò rí. Ìran. Ìran yìí mẹ́ran. Ọ̀nà ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ yìí mẹ́jẹ̀. Ọ̀nà ẹ̀sìgọ́sẹ̀. Pásọ̀ ìbáyé fẹ́ mọ̀ èyí. Ìmáàmù èyí rúdá. Mi àdórí gbọ́dọ̀ láìmọ̀bọ́ ó zọ́lùzọ́là. Ẹ̀pì bọ̀. Bẹ́ẹ̀. Àti ní. Ìyá jẹ́bẹ̀ ẹgbẹ́ yìí máa ó títí. Ẹ̀dọ́ pàdébù ẹ̀rẹ̀ ẹlọ́sílẹ̀fì ló yọ. Ẹ̀nà yẹn náà máa yẹ bí. Ẹ̀rí ẹ̀ dọ́kítà. Ìdọ́kítà ìpẹ́lẹ̀ wa. Wà á gbẹ́ wà kí. Ètò kìí bí ẹ̀ yà sọ wa. Ó yà rọ̀ ọ̀sà. Àti sáré kí ni wọ́n lè yà lóye. Ìbátan pàdé wa agbára ni mẹ́ẹ̀dọ́ àyè jẹ́bẹ̀. Èyí ìlọ́rọ̀ ọ̀yọ́ ti kà yé. Ọ̀rọ̀ ìṣe fẹ́ ọ̀nà ló fẹ́ ìkàn yẹn ọ̀nà ló pé fẹ̀fẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni. Òun ò kán náà ó ṣàgbọ́n ẹ̀wọ̀n rẹ̀ wọ́n. Òyìn ló rẹ̀ ìbàjá ni. Ilé ẹ̀pọ̀ wẹ̀ ya pẹ́ o, ìbátí ọ̀ya pẹ́ o, pọ́líṣì náà. Ọ̀nà ìdílé òyìn ọ̀rọ̀ náà ló èsì lò bẹ́ẹ̀ agbọ́dẹ ẹ̀wẹ̀. Ọ̀nà ìdílé wa tẹ̀ ẹ̀ pọ̀kú bẹ́ẹ̀. Gbẹ̀gbẹ́ èrè wẹ́ bèbí àríyọ̀ wẹ́ gẹ́rì for deliverance. Ìyá àmì tí ó mẹ́mẹ́ ni. Èrè pásítọ̀. Dé ti rere yẹn, ọ wá pè ní àlà pastoral work náà. Àkàbọ̀. Ẹ̀gẹ̀ yá fẹ́fẹ́ ní gbèrè tíjà kí mú ẹ̀rìà. Bẹ́ẹ̀ òun mi nà ẹ̀yọ́ táà ọ̀wẹ́ ọmọ náà yọ ayé àárẹ̀ kò ọ̀nà ara Abuja
Ah, one level and talking at the door. Yeah. Yeah, you don't I will come like and Matana. The doctor, I will give you. We're Macau. What's up? Can you do that? Say, man, it's a key. Nah, you go on follow the name. Kakabo, Pastor John. I didn't better than that wedding. There is a new development in church business. There is a new development in church business. Pastor, what are you doing? Well, my church may anywhere. My wife and my children, they are my board of trustees. Board of trustees. Your wife and your children, they are your board of trustees. Oh, how are you going? Yeah, what I will do when I have a key branch, you don't. Then, passengers are sorry. No, I have the passenger. I can't do it. When I actually waited, no matter what they will, they was about to me at more. My MC one way shine your eye. Wait now, woman, now. Message back book, never have young. Wait, tell me. He back bullet, Sabbath, but bullet. Let's see. Baba, money well in here, and I don't let me now. I can follow my way. I can follow my way. I can follow my way. Every time you have no one near more the bottom of one car. One car. One car. Larry Menzi, where I want to start to flip you up. Oh, Mahama, where you are, oh, Mahama, we know where, oh, Mahama, where. What's the name of you? Jame Philip. Good. Who got why we know hair quit? Who yes and never? Who yes and never? Why we know hair quit? Who revenue your one or job away? Mumza. And yes, Philip, I will know. I go in your bow, I go again. Me, one of the Philip, Yano. Where? You will Philip, a 5 lane or simple. Almost straight, on my go. Why you busy for what I'm doing? What will ever enemy? You are good with me. Philip! Philip! What's good. Oh, I'm married. You're there, anyone? No, Philip. Any more butter? What was I? Any more butter, Philip? What I? Any butter? What can we go to carry off Philip? He asked my woman. Oh, okay, for Philip. Oh, Baba, what's the name? Who are you? Is that the year? No, Papa, I'm going to style on now. But when you give me that, you don't want me to work it. Later, they are. Eh, no. How can we sample more with that? Oh, what is the number I do? But the no man look at it. Bizaki German, no one. Bizaki German, no one.
Wa ma mu pe yo me ho. Ko bodi le me na ya e. Ha? Bazo ise ti tale me la ri wo me ni aya gba ogbe me. Nupo geva. Uwe di go ba e ni ki aya do podu no ba ni ya imi sageye no kwa no la na egwe. No ja bo me. Dem no say dem no want no food. You don't see. What na go Bajo we na pogbe na pogbe. Goe no na vi je no kwa no no. Boy adede no pa no baso. De no pa no no obalifo. Ti se ba we aye lo je ka wule na ni. Bajo di go me ya ba e ba o we o go me itara. Di go me. Kana koma ite. Mi ya mi. Ma de ti amo bo ko. Ba do we je wa gba re ne. Ya ye va do podu, ye va si mi go wa gba re ne. Ma ba do we si. Ba do we so. Debi. Jo. Ba do we so. La de mo de wa ya ni tana. Ina ti o na wa ya. Ah, Bajo! Go, me majo vi je me na o. O bodo ira me na e me ya o. Onu na e sa ko ma mu bi go me jo ni e. Bajo wete. Debi. Ejo. Bajo, wa le mo we do yo bo gun e ya we. Em ni gwa le mi e. We le mo we Bajo. Akia. Bajo wete. Em ni gwa le mi e. Do yo bo gun e o be padu ke. Oma. Baba le pa sa de gbe. Ye wi e bi e o ne. Wa yo ja me fi tu e te ga we no ko jo. We gun we me nwe. I go free no na ri enu wa de de iri o me bo. Kamo ka le ai ya mwe yo bo. Ibu e pa so, iya e gwa le yo bo. Kamo ka le ari e pepe ye o. E pa so o no so wege. Iya ri go be. Amayo ni mususu. Amayo ni owo igan ge ni wa to to odo ni kan wa popo wa gba ya papa ni wa lele ya wa fa kian. Maye kero. Kure. O we ke de ba. O we ke ade. O wa be o wa de. O de gbe. Ìjà bọ́ wà. Ìyá ti dọ́. Wọ́n ti dá lẹ́nu wàlẹ́ wà náà. Wọ́n tó wàlẹ́ pẹ̀lẹ́ wà kí èrò wàlẹ́ bò tọ́. Ọkọ̀ wàlẹ́ wà pẹ̀. Ẹ̀rọ ti dá wọ́n sínú. Báwo tára ló máa máa yẹ wá pa wọn wá bùnyá ló tó tó dá máa jọ gán gẹ́tẹ́ náà ti náà máa ní ẹbí wọ́n àfikún wọ́n yẹn ẹbú kó wọ́n dé bẹ̀rẹ̀ àgbẹ̀ wọn. Ìjẹ́ ọdún ọmọ yọ. Ẹ̀wẹ̀ yá bí a máa yọ ọmọ mi kò yá àìsíjà. Lọ́yìn bá kọ́ láwẹ̀ pé. Mẹ́wàá rẹ̀ kúkú wọ sàṣẹ́ yìí náà. Mẹ́wàá yà wọ̀ ní ọmọ máa ní ìgbẹ́wé lọ́wọ́ kú ẹ̀ lọ́ọ́ yà mí. Bàbá láwọ̀ ẹ̀kọ́ bàbá náà. Lẹ́lẹ́ o, ẹ̀gẹ́dẹ́ ti máa kẹ̀kẹ́ wọ̀ ẹ̀. Ògbọ́dọ̀ gọ́dọ̀. Ẹ̀ sìdìgẹ́ àṣẹ̀dìgẹ́ wà mí sẹ́nu wà mí àjẹ́. Jíjẹ́ wọ́n lọ pa nínú káṣẹ́ mẹ́mẹ́ wọn. Ẹ o, ẹja di arí ń fi wẹ̀ kó. Yàrá tó bọ̀ wẹ́ sádọ́ yìí. Ẹ̀gẹ́gẹ́ náà dèjé kè náà pé owó bí. Tita kọ́ èyí pàdé. Uwe dé tita. Goyi, ẹ̀sẹ̀ máa pẹ́ náà ló ẹ̀ nà. Ẹ̀sẹ̀ odò di wọn ni ọdún ká ìnà bàlùwé. Wọ́n ibè sùn mú. Wọ́n gbà ní òkòlù yá mẹ́rin tita. Bẹ́ẹ̀ náà yá gbà. Èdè ọjà yìí báyìí. Ẹ̀rọ ayé kí ló mọ̀ pa tita. Wọ́n pàdé ló bá nà ọ́ tẹ́ bá. Ìyàn pàkà pàṣẹ bá bọ̀ ike ní àbá ọlùbọ̀ náà gbà fún wa. Bẹ̀rẹ̀ náà fi ẹnu mọ̀ bọ̀ ẹ̀fí ẹnu mọ̀ wẹ̀ ẹ̀fí ẹnu mọ̀ lọ́pàá. Ẹni ọdún ọgbà nìjọ ọkà pẹ̀lẹ̀ bí ẹ ọyẹ bẹ̀ là fi òwẹ́wẹ́ ìgbòyì. Ìjà. Bẹ́ẹ̀ ìtàlọ̀ pé wọ́n à so wá àmọ́ ẹ̀kú tiẹ̀ mọ́. Ìjọ mẹ́rin ọ̀pá. Ohun ẹ̀ní ìtọ́jú la mẹ́jọ lọ́ọ̀ẹ́ mi lójú. Ọba lórí ẹ̀yàn méjèèjì ìyàn òṣìṣẹ́ láwùjọ ọ̀pá pẹ̀. Múlẹ̀
Iba wa do ta. We ka bi ni. E mi ga we, e ri awe. E we gbogbo. We ni mi asa fi we ma ni ya. Wa gbọ́ fún wọn. Ẹ̀rọ mi ẹ̀rọ gbọ́ ògbọ́ ẹ̀kú wà bí fi ẹ̀ náà pa. Wọ́n wà ní ọgbà náà dọ́gba náà ní ìjọba kan ní wà sáyé. Ẹ̀yin bẹ́ẹ̀ náà yẹyẹ wúwo gbègbè yàtọ̀ sí. Bàbá ọjà gbàgbé. Màdà wí bí kẹ́lá òun náà kúlì yan mi nà pẹ̀ wé. Bí ẹ̀yìn mọ̀ gbàgbé. Bí ẹ̀yìn mọ̀ gbàgbé. Nígbà wọ̀ wá rẹ̀. Ẹni gbà yọ̀ wà wá ló ka ẹ̀. Mọ̀bọ́ ní gbàyà gbọ́n láre. Wọ́n ká mọ̀ wẹ̀ láwùwò. Wọ́n mi bìí ká náà bí òun wọ̀ wá rẹ̀. Ẹni mi gbọ́ bọ̀ gbé ẹni wẹ́gbẹ́. Lọ́bì àpò. Tẹ́tẹ́ ló sùn náà. Àgẹ́ ọ̀gbẹ́ nu mi yẹ̀ wú lómi ọmọ gbé. Ọ̀gá mi ti wọ́n kò. Ẹ̀rọ wọ́n yẹn lọ́mọ kò gbé o. Ọ̀gá mi ti ká gbé pọ̀. Ó wà kí ẹ kọ́ náà wà kí ẹ kọ́ ni. Rúdà ìmọ̀ yìí wọ̀ bọ̀. Ó wà kí ẹ bà. Tó wà kí ẹ bà. Tó kí ẹ bà. Tó kí ẹ bà. Tó kí ẹ bà. Tó bà. Tó bà. Tó bà. Wani yo sayi, o sage wa o. Weno yo sayi, o sage we. Wani yo sayi, o sage wa o. We mari yere o, ae wo sayo. Wani yo sayi, o sage wa o. Como también guapo, y vamos, puede dormir. Ya yìí nọ. Paso. Ilé. Afẹ́mẹ́nu fìyàmẹ́. Òfìdó. Paso. Ìyàwó wa sàkà ike ní bọ́ọ̀bù wíyà. Ìyàwó wa sàkà kàkà bọ́. Ọ̀wẹ́ ìwà olóńtòwò èbì wà ní gbẹgbẹ yẹn nìyẹn jẹ́gẹ́gẹ́dẹ́ ọ̀bọ̀ bọ́ọ̀lù. Ẹ̀rọ pàjá mẹ́rin lè di. Mata wata na. Mata numu goyi paso. Ewu wode wa no osokuma. Igbegbe yẹn náà nọ̀dọ̀. Ẹ wá musẹ̀. Dẹ́bi ipa. Paso. Ìnùrí wa. Ìpẹ́pẹ́ yẹn ni orí ẹ. Ìwé pẹ́pẹ́ yẹn ni orí ẹ. Do you know you are in the house of the Lord? Wọ́n yóò wó sábà. Pẹ́pẹ́ yẹn ni orí ẹ. Yáàdì ọ̀bọ jẹ. Èmi ò wá rọ̀. Wọ́n mi là ní. Mẹ̀wá jà lọ yìí. Vi ọ̀ mẹ̀já. Àgbà o. Ìbànú kò mọ̀ nínú àlejò. Paso ẹ di o, ìyẹn ni ọgọ́ mi. Akú ẹ̀ náà kú yìí, ọ̀gá kún ó ju wọn ẹ̀ tẹ̀ mọ́. Lọ́dẹ, ọ̀n mi là ní tí mi fi ẹ̀ lè gbé ọkọ̀ mi. Ifi ẹ̀ lè ná mọ̀ mọ́ mi gbé. Bí mi wá fi wèye náà ní à, bí ọ, àmì ẹ̀ báyìí, àmì ẹ̀ óbì, àmì ẹ̀ láti ẹ̀ dígá ewu wọn kẹ, asá mi jẹ fi wẹ́ á wò. Paso, mi máa lọ sọ yíyí wẹ́nu wẹ́dọ̀ múlẹ̀ omi là wẹ́jọ̀ mọ̀ wá. Wọ́n bí ká tó díẹ̀ mi pẹ́ bá dẹ́bi di mi ìyá mi ni mu kẹ́ kúndé náà dẹ́ni náà ibè dì mú bọ̀ náà. Mo tí wọ́n lò fún wọn mi là kẹgbẹ́. Ipa, ẹ̀dẹ́ bi, ẹ̀dẹ̀ wo ni sọ̀rọ̀ mi o? Òun mẹ́ sá, ẹ̀dẹ̀ wo ni sọ̀rọ̀ mi gàgbé, ẹ̀dẹ̀ wo ni sọ̀rọ̀ mi? Díẹ̀ náà sọ̀nà wẹ̀, wọ́n kẹ́kẹ́ tó mú ẹ̀ ẹ̀bọ́ àbọ̀yọ̀ mọ̀ wá. Ìyá díẹ̀ sọ̀nà ó Paso, díẹ̀ sọ̀nà. Ìtì ẹ̀ bá nù ẹ̀. Paso. Gbàgbọ́ láti wá rẹ̀. Wo olùgbẹ̀rẹ̀ gbọ́ ẹ̀, àtọwọ̀ gbọ́ ẹ̀. Ìyá o. Gbàgbọ́ láti ìwùdù wa ẹ̀ gbọ́ písà kọ́ à lẹ́yìn láti. Ẹ o Paso, mi wẹ̀. Ìjọba ìyá àwẹ̀ mẹ̀ká ṣe mọ̀nà kọ́ jẹ̀ yìí. Gbàgbọ́ mẹ́ẹ̀ká má mẹ̀kí. Ìgbà yẹ. Paso mi wẹ̀ o mi nìyẹn. Láti wọn náà lè. Èyí ló bí àwọn Paso lóye kọ́ ẹ̀. Yorùbá lè bẹ̀rẹ̀. Paso, wọ́n ní kẹ́ ẹ̀ tẹ̀lé ní. Paso, wọ́n ní kẹ́ ẹ̀ tẹ̀lé ní. Paso, wọ́n yẹ. Wage mama o, wage mama pa. Wage mama pa o, ìgbà gbọ́dọ̀ ẹ̀ o. Wage mama o, wage mama pa o. Wage mama o, ìgbà gbọ́dọ̀.
Wọ́n tó gbé èrè kúntò láti yọ lẹ́yìn. Níjà mú jìbá ẹ̀ ma. Kọ́. Gbèmí ṣe gba ìrìn àmì náà lè di. Gbèmí gba ìrìn àmì náà lè di. Làwọn ẹ̀rọ bí akọ̀ tó gún ẹ̀gbọ́n ọgbà mi. Làwọn. Sorry. Yà á gbọ́ ní lórí àpò ní àgbo ẹ̀gbọ́n. Dèwọ́ mi lórí àpò. Ó pọ̀ lọ́wọ́ ìyọ̀ mi àgbo ẹ̀gbọ́n. Báwo ni kápítà mẹ́rin ẹ̀ máa yẹ sùkúl? Ẹ̀yà ti gbọ́. Ọmọ òkè àgbẹ̀ mi jẹ́ náà máa bẹ̀. Òkè àgbẹ̀. Ewu. Kùrùkù ẹ̀jẹ̀ náà rà bẹ́. Àwọn òyà fẹ́ ẹ̀yà kí á sọ. Dẹ́nu ẹ̀. Dẹ́nu jẹ́. Dẹ́nu jẹ́ máa yọ. Ẹ̀rẹ̀ náà ẹ̀. Ọ̀yin sẹ́wẹ̀ lọ. Ìwé dáwọ́ wẹ̀ bọ́n náà wẹ̀ tí wẹ̀ bù bẹ́yà dé. Ọmọ kìnìún yé náà ẹ̀rọ wẹ̀ bẹ́ẹ̀ ọ̀níṣẹ́. Iná wẹ̀ wẹ̀ bẹ́ẹ̀ ni gbẹ́dùn kún mi gbọ̀n pa. Dúwù kàmá rẹ̀ ikú máa kà á. Gbé bàtàn. Olúgbò. Ọwọ́ náà ẹ̀yẹ́ wá bọ́. Yàá bọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹ gbọ̀n òun náà lé dì. Ọ̀nà àfẹ́ ẹ̀mẹ́gbọ̀n fún ẹ̀kọ́ nìṣàn. Dọ́tàkò. Àmì ẹ̀ṣẹ́ jọ ẹ̀ Dọ́tàkò. Ẹ̀mí apá ìlú gbogbo. Dọ́tàkò. Náà lè di kankan. Azara. Wọ́n lẹ́nu lọ bò wá. Kàkà abẹ́rẹ́ àpéjú ẹ̀. Kàkà bí abẹ́rẹ́ àpéjú ọmọ ìjọ. Gbẹ̀dẹ́ láti náà tẹ kàkẹ́ ní ẹ̀yẹ́ máa náà bẹ̀ bá àpò gbẹ̀bọ̀. Ọwọ́ kàkà oúnjẹ náà. Kàkà fi àgbo ẹ̀. Ìyàwó ẹ̀ bẹ̀ dọ́mù kè Peter bẹ̀rẹ̀ náà màmá kó lọ́kùnrin ẹ̀ gbọ́n. Pẹ̀lú wọn náà fún àwọn àgbà pa. Pẹ̀ òun náà kú sáré bàbá ẹ̀. Wani yo sayi, o sage wa o. Weno yo sayi, o sage we. Wani yo sayi, o sage wa o. We mari yere o, ae wo sayo. Wani yo sayi, o sage wa o. We mari yere o, ae wo sayo. Pastor. Meridian, mati ya lọ mọ ẹ ń gbọ́ wa. Ya yé mi ya mọ. Òkè wa ma fa, òkè wa ma. Ọ̀ ma sa. Majachi. Sister. Ẹ náà kú ìgògò yìí. Ẹ sì ká òkè àná. Sigano, sister. Sigano. Pastor. Holy Spirit dem ma. Àwọn boss. ọmọ Sister. Holy Spirit dem ma lẹ́yìn. Ìjẹ́sù ni yẹ gbé màmí. Bẹ́ẹ̀ ni ọdún yà wù yòókọ. Ìmọ̀ ẹ̀dọ́ awọ́rọ́wọ́ wà dùn amú awẹ́. Bẹ́ẹ̀ ni Jésù yà wù yòókọ pẹ́ wò kú. Ọ̀yẹ́ màmí náà sọ pé ìyẹn mẹ́mẹ́ yẹn aláwọ̀ ni gbogbo yẹn tú èsìká náà. Ìyọ̀kọ̀ àṣìyẹ́ mi àyẹ̀mọ̀ ni gbogbo. Àwọn náà wà ní ewu yòókọ ni àwọn agbẹ́mi yẹn sẹ́. Níwájú èsìká náà mẹ́mẹ́ náà ti la ìgbìmọ̀ yà gbé. Èsìká náà ti la ìmọ̀ yà gbé. Níwájú sí ẹ̀yìn àkẹ́. Ní mú ọ̀gá yẹn gbé. ẹ wọ́n sàlọ́gbọ̀ ẹ dé fún wa. Ẹgbẹ́ náà wà gẹ̀lẹ́ tí a gbẹ ẹ náà ti ráwé ya. Adé ọba sista. Kò sí wà ní kí adé ọba lọ̀rọ̀ wẹ̀ wá kí. Ambrose. Sir, department. Bros, ọ̀dọ́ ẹ̀ náà wọlé sí bọ̀ àṣànẹ́dà. Pastor, wọ́n pè àná. Ó pẹ́ náà. Ìwú wọn pè àná. Ẹ má tàbí ní wọ̀wọ̀ onye bọ̀rọ̀ mú mẹ́ni. Ọmọ náà parẹ́ ìnùwọ̀ta o. Wọ́n rọ̀ pa ẹ̀nà ọ̀tá. Ọmọ náà parẹ́ ìnùwọ̀ta. Ọ̀sẹ̀rẹ̀. You are a disgrace to the society. By their fruit. Sister, that's my understanding. Iwe ga kwe nu gweje na. Oke anu oke ga kwe ha. Iwe ga kwe ha. Worship Tọ́lẹ̀ ní ẹ̀rọ wọn ni ìwé ga pé ha. Iyo wulu gẹ́gẹ́. Ìgbà wúlò kí á lè ní ọ̀rọ̀ pé ànúwà sọ̀tọ̀. Ìgbà mẹ́mẹ́ yẹ káyọ̀ yá ni. Ìyẹ̀bọ̀nùwé ga pé ha. Sister Blessipa. Abuja ti gbọ́tọ̀. Okay, wọ́n mẹ́kẹ́rẹ́. Wọ́n kọ́ wọ́n sọ̀rọ̀ ọ̀nù wẹ̀kì wọ́n. Okay, ọ̀nà mẹ́rẹ̀. Wọ́n tún kọ́ yà wáyé. Ọ̀nà mẹ́rẹ̀. Ìmọ̀tán máa wẹ̀ ẹ́ ìdá sí ilé mọ̀nà rú ọ̀rẹ́ lájẹ́ dọ́gba. Okay. Ó bá máa bá wẹ̀ lẹ́nu àgbọ̀n mílẹ̀ àwẹ̀. Mo fẹ́ ilé pàṣẹ ìbẹ̀lẹ̀ fún wa. Okay, what do you want? Try me to understand. Wait, try me to understand. Wọ́n fi ìbẹ̀lẹ̀ fún wa wọ́n náà. Move. Okay. Okay, la. Mudia. Police Mudiane. Odi Jesu di ayi jena. Okay, tell me you know. Ayi mo pa.
inú wa. Ẹ mọ̀ pa Abdul lọ ọ̀rẹ́ bọ̀. Irọ́. Ẹ jẹ́ mi lọ ọ̀rẹ́ bọ̀. Ìwà Ugwe ọ̀rọ̀ ìjẹ́sẹ̀ olùkẹ́ ìjẹ́ náà o. Kabuka wẹ̀ rí. Bàbá olùkẹ́ ìjẹ́ náà. Right now, ọ̀nà yóò kàn pa awuyi. Oyè ìfànà gbẹ̀lẹ̀ lè Jésù sábà ìpamọ́. Ọ̀nà gẹ̀rẹ́ de máa ń lu géje ìyá ìfàlẹ̀ màná ni Abdul lọ ọ̀rẹ́ bọ̀. Irọ́. Ẹ kàlẹ́ pàdé. Sọ́kọ́. Bọ́sọ̀. Màyà bá wú. Ọ̀yà mú ọgbọ́n náà yíyọ. Màyà bá wú. Irọ́ ìgbẹ́ni wá. Popular, your boy, make me get